wọ́n ní ẹnìkan jẹ́ ms bàbá wọ́n ló ń bú Kùránì àtànábì àtọ́lọ́hún ẹ má bù mọ́ òun kọ́ ló bú wa àwọn alùsùn náà lọ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ àwọn náà sọ yín pé bísímìláì náà àdínà irọ́ lásán Yorùbá lẹ́nu nígbà tán ni ẹ̀rẹ́ ti gbọ́ pé kò sí àdúrà nínú àdínà kí lẹ fẹ́ kó máa sọ. ẹ wá ń bá ms àbájá ẹni tí ò sí ìbẹ́ni tó sọ ọ́ náà mùsùlùmí ni àkọ́kọ́ òun ló kọ́ sọ yín pé bísímìláì kúrò aláàfọ́kù kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ sásọ láyà nábì irọ́ lásán Yorùbá lẹ́nu ó wáyá ní ìsìn báà lè fẹ́ change ọ̀rọ̀ ẹ padà báyìí. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀kẹ́ gẹ́fà Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ìkí Allahu azza wa jal àtọ̀rọ̀ ilé jẹ́ tán rẹ̀ kọmọ bá Nabi Muhammad kọmọ bá wọn rálẹ̀ rẹ̀ kò sí ma bá wọn sahaba rẹ̀. Ẹ̀mà yà nínú Islam lórí súnà Nabi Muhammad sallallahu alaihi wasallam akira wa ipi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti mọ́ sọ, ìgbẹ́nu dára tẹ̀lé ṣe fún barakallahu fikum. Òun ni pé àwọn ọ̀rọ̀ lórí bí èyí tán sọ yìí láti fi ṣàlàyé sí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ dẹ̀ ni láti fi tú àṣírí irọ́ àwọn aláìmọ̀kan èèyàn àti màdàrú ẹ má ṣàmọ́ bá tánká kí àǹfààní rẹ̀ kó lè bá tó lé kó sì lè bá tó kò. Na'am, gbogbo alágbọ́n tí Ahmad Kishki Olodo oye gbogbo alágbọ́n tó sọ lórí àwọn ọmọ aláìmọ̀kan àbí ìkànnà àwọn ọmọ aláìmọ̀kan aláṣìṣe so tí àwọn èèyàn ń pè ní ms bàbá àbí kìtẹ̀ ló kọ aláìmọ̀kan yẹn gan náà oye lórí ìsọkúsọ tí àwọn ọmọ yẹn ń sọ so nípa pé kò sí gbígbàdúrà nínú Qur'an al-Karim lẹ́nu ara wọn lọ́hùn. Kishki Olodo wá ń sọ pé káwọn èèyàn kí wọ́n má bú àwọn ms bàbá yùn àti kọ́ mọ́ bọ́ àwọn ọmọ aláṣìṣe yẹn ipa àwọn ẹni tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní tí àwọn ọmọ aláṣìṣe yẹn ṣe ó sọ pé àwọn ahlu sunna ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bó wá ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ oye ó sọ pé àwọn ahlu sunna wal jama'a ipò wọn sọ pé so káwọn yẹn má ṣe fatiha inna atayna bismillah inna atayna èyí tí wọ́n máa ń ṣe tí wọ́n bá ń ṣàdúrà yẹn so tó bá ti ṣe àwọn onírànà àdúrà tó fẹ́ ṣe wọ́n wá sọ pé fatiha inna atayna bismillah inna atayna bismillah kul Allah bismillah salatul fati gbẹ́gẹ́ jákujàku tó máa ń bá káàkiri yẹn àdádálẹ̀ tó máa ń bá káàkiri yẹn oye ìwọ náà ìrẹ Kishki Olodo kò tẹ kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ náà nítorí kò fẹ́ sí yàtọ̀ láàrin ìwọ àti àwọn ọmọ aláṣìṣe yẹn èmi ò rí yàtọ̀ láàrin oye báyìí èmi ò rí yàtọ̀ láàrin oye so ìyìn rí yàtọ̀ láàrin bí àwọn eléyìn ṣe ya ògbóǹtarìgì ọ̀tá Allah subhanahu wa ta'ala tí wọ́n láyà láti máa ṣe kíni láti máa ṣàgbàǹgbà sọ́ba tó dá wọn bẹ́ẹ̀ náà ni ìwọ náà ṣe rí oye báyìí so àbúrò pé ìtàn ti parẹ́ ni ìwọ náà kọ́ ni níjẹta ń bí tó ń sọ àwọn ọ̀rọ̀ burúkú jágbàjàgbà kan lẹ́nu sí Allah subhanahu wa ta'ala dẹ́nà lẹ́ẹ̀kejì ṣé ìwọ tó já sí wípé òun máa ń fi nǹkan ẹ̀sìn àwọn aláṣìṣe yìí òun máa ń fi ń gbárí ìwọ ológun abẹnú gọ̀ǹgọ̀ ṣé ìwọ yẹn ló wà sọ pé àwọn alùsùnà ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ jákujàku àti jágbàjàgbà táwọn ọmọ aláṣìṣe yẹn ṣe dẹ́nà lẹ́ẹ̀kẹta na'am so al-Qur'an al-Karim Allah bẹ́ẹ̀ dá sọ kalẹ̀ kó lè bá jẹ́ ìmọ̀nà fáwọn ẹ̀dá rẹ̀ oye báyìí bẹ́ẹ̀ dẹ̀ ni Allah bẹ́ẹ̀ dá ó fi ìwòsàn oye sínú rẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo so ìgbàgbọ́ àwọn mùsùlùmí sì rẹ̀ ìgbàgbọ́ àwọn ahlu sunna wal jama'a sì rẹ̀ so Allah bẹ́ẹ̀ dá sí sọ̀kalẹ̀ kálípà fi jọ́sìn fún kíkà rẹ̀ àti kíké rẹ̀ àti kíkọ́ Kùránì ọ̀hún ìbádà ni a fi ṣe fún Allah subhanahu wa ta'ala ní ìsìn a wá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ Allah subhanahu wa ta'ala a wá fẹ́ lo nǹkan kan nínú Qur'anul Karim ó yẹ fi tọrọ nǹkan lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àbí ọlá nǹkan kan fẹ́ fi tọrọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú Qur'anul Karim bó láti lò so bó láti lò so bí Ànábì sallallahu ṣe ní ká ṣe láṣẹṣe
Suratul Kawthar nínú àwọn aya nínú àwọn sura tí ń bẹ nínú Qur'anul Karim ni. So tó bá fẹ́ fi ọlá Suratul Kawthar tọrọ, oye, kò nídìí kó sọ pé bismillah inna a'tayna, oye. So ka Suratul Kawthar, kíkà tó bá ka ìbádà ló fi ṣe sallahu subhanahu wa ta'ala, iṣẹ́ dáadáa ló ṣe, oye báyìí. So iṣẹ́ dáadáa tó ṣe yẹn ní ètò já sí wípé ìbádà ló fi ṣe sallahu bẹ́ẹ̀dà, wá fi ọlá rẹ̀ tọrọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala, ipé wallahu bẹ́ẹ̀dà wọlá ìbádà tí mo ṣe fún ẹ pẹ̀lú Suratul Kawthar ṣe báyìí fún mi. Èyí tó dáa jù tó lóore jù pátápátá nù. Àmọ́ bismillah inna a'tayna ibo ló ti rí. Àwọn àsìkárì tánà sẹ́dá mú wá kọ́ wa tó yá sí pé àwọn ayatul Qur'ani wà ń bẹ, ọ̀pọ̀lọpọ̀ yẹn neglect ẹ̀ ṣe. Ayatul Kursi yìí rè, anọ́sẹ̀lẹ́mù orí ìrànà nǹkan ló ṣàlàyé fún wa lórí rẹ̀. Mélòó ní ṣe nú yí? Ṣèbí nákàlí ó sì ni ó gbé sọ́rùn tó máa fi ṣe kíni, tó máa fi ṣe fàárí káàkiri àtàwọn okọ̀ àlìjẹ̀nú ranù tí ó tí ẹ̀ ní túmọ̀ rárá àti rárá, tí ó ní àǹfààní kankan. So àwọn aya ọwọ́gbẹ̀yìn Suratul Baqarah rè, oye. So amana rasul, anọ́sẹ̀lẹ́mù ó ṣàlàyé nǹkan kan fún wa lórí rẹ̀, ipe ká máa ṣe kíni, ká máa kà kó máa jẹ́ sábàbí ìṣọ́ra fún wa, oye, ká máa fi wá ìṣọ́ra tọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Mélòó nú yín ní nǹkan? So àdádálẹ̀ kan tẹ́ bá wá lọ dálẹ̀, tẹ́ bá rí pé wọ́n fẹ́ fi dínà àwọn tí wọ́n wá ń takò yín, ìtakò yín tí wọ́n ń takò yín, yóò jẹ́ sábàbí ìdínà jẹ mú eléyìí lẹ́wà máa tara sí lọ́jọ́ kó jàre. So fún eléyìí àwọn ahlu sunnah wal jamaa wọn sọ pé kò sí gbígbàdúrà bí Qur'an wọn, àmọ́ bóòlù Ànábì sallallahu ṣe kọ́ wa, bóòlù àwọn sàhábà rẹ̀ bó wọ́n ṣe rìn. So in tí àwọn ahlu sunnah wal jamaa in tí wọ́n sọ yẹn. Na'am, barakallahu fikum. Na'am, barakallahu fikum. Ẹ̀mí nínú ẹ̀sìn wa. Kẹ́lọ́ bẹ́ẹ̀ dá mọ́ṣá bàbá sẹ́yìn lẹ́sàn olórí lórí fundraising tí a ń béèrè fún. So táyì sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún ilé kéwà àti mọ́sálásí, táyì sọ pé owó ilẹ̀ náà ń lọ fún 14 million naira. Alhamdulillah, Allah bẹ́ẹ̀ dá ní ká ti rí 7,750,000 naira. Tó ń túmọ̀ sí pé tó kún wájú wa ní ìsìn bí 6,250,000 naira ló kún wájú wa. So ẹ̀yin tá Allah bẹ́ẹ̀ dá ní kẹjẹ́ sábàbí dáadáa tó wọ́yí fi débi tó dé yìí. So anytime abẹ́ Allah bẹ́ẹ̀ dá kó mọ́ ṣàṣà ní kún arziki fún yín, kó sì fi aljanna sẹ́yìn lẹ́sàn lórí. Èyí tó kú náà àwa náà lágbìyànjú ẹ̀ láàrin ara wa, abẹ́ Allah bẹ́ẹ̀ dá kó mọ́ ṣàṣà ìran. Ẹ̀yin tá Allah bẹ́ẹ̀ dá bá ṣe ìgbàláyé arziki fún, ẹ má ṣàbàwà dá sí. Àkáǹtì wa 0045790267 Unity Bank. Jazakumullahu khairan wa barakallahu fikum.